Alue malagana unada, alue na honelo, alue na rana, alue na hielo, bidi bandaki makosi, ishaki dedesha, oruju, oruju, ota koko, oro ita koko, oruju, nerele male kane sana mane kanu wani ale na yere, malole se male na Kilofa, 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 oruju, 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 oro ita koko, oruju. Kilo kombolo hanna, molo ganazno molona, elona majanwai asai dumari, majanwai haipa natuneye. Kana malahina malala yo, na maloke na singaluria, oro hiruju. Odoya kodo torí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ìlú wa yìí òun ni mo ṣe wá bá ṣe fẹ́ ṣe tọdún yìí bó ṣe máa dojú tàtẹ̀yìn wá lọ torí ẹ̀ mo ṣe wá báyìí. ìṣẹ̀ṣe ọdún yìí ìrọ̀rùn lọ bá dé. wọ́n ṣe ń wò mí wọ́n ti mọ̀ pé mo ní méjì tí mo ṣe láyé mi ìṣẹ̀ṣe lọ. èmi ènìṣẹ́ méjì ìṣẹ̀ṣe ni mo wálé ayé mi wá sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ kọ́kọ́ mi. ẹnìkan tó ṣe kó ṣe gbòógì olóyè pàtàkì nílùú wa yìí rẹ̀ ẹlẹ́kùn kí n wá pé n ò iṣẹ́ kan tí ń ṣe ju ìṣẹ̀ṣe lọ. àmọ́ sọ̀rọ̀ ẹ̀ ní sórí ẹ̀sẹ̀ ọdún yìí wá àrìn lánàá. ọmọ pé mi ì sí ilé kó lè dáná mo bá kà. ìlú ló ti ní ìrasọ o. mo wá ronú pé ibo ni tí rówó tí ní ìrasọ báyìí ọkọ mi sì lè dálẹ̀. àwọn kọ́sọ́mà mi
tó wọ́n mọ̀ tí wọ́n sì ti ń béèrè aṣọ mo wá lọ rè bá bófáàdì. aṣọ ti dé sọ ọmọ obìnrin tí wọ́n pè bófáàdì o ti ń bẹ lẹ́yìn ọ̀dà sábò èmi o mo wá lọ rè bá gbódàkùn aṣọ lárí kẹrẹ kí ni aṣọ tó wà ń gbọ́ lóòótọ́ rẹ̀ mi mo jẹ́ parọ́ fún ọ mò ń gbọ́ lóòótọ́ àmọ́ mo ká mọ́ra ìfẹ́ ọmọ pé mò ń gbọ́ àmọ́ ká mi àmọ́ mo lò ó ló bá ní mo ti ń gbọ́ aṣọ ń bẹ àbúrò tó ń wọ̀n àbúrò tó ń bẹ lọ́sọ̀dì tí ń ta sọ kékeré mo pè nígbà tí èèfọ́ ọkọ̀ bàgìnì tí ó yẹ ká sọ dé báyìí ọ̀rẹ́ mi aṣọ ti ń bẹ nílẹ̀ o. wá sọ fáwọn ọ̀rẹ́ wa bọ́ọ̀bù ọ̀lọ́ ẹ̀mọ ojú bọ́ọ̀bù àṣẹ ìkọ́nà ọ̀wà tó bẹ̀ o kẹ́ ẹ̀ mọ́ ọkùn ojú kárúgbó báyìí yóò sọ̀dọ̀ ọmọ èké ni ọkọ̀ fẹ́ yóò èkó lọ ti kọ̀ fẹ́ wọ́n sọ pé mi wọ́n sọ fún ọ àwọn ọmọ 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 obìnrin táwọn wí yóò èkó lọ ti kọ̀ fẹ́. káàbọ̀ ṣé dáadáa ló dé àti ìrètí rẹ káàbọ̀. ṣé dáadáa ló dé ọmọ ọkọ nìyẹn káàbọ̀ ṣé dáadáa ló dé. ẹ má sọ mí kì í wèrè o kí ló ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ bí ìṣẹ̀ṣe yìí bó ṣe máa dùn tó máa lárinrin ni mo bá wà ọ̀rẹ́ mi wá ń fi yé mi pé ọkọ ohun tó dúró yẹ pàtàkì ìlú yìí o ó ti ṣe ètò kan sílẹ̀ ṣùgbọ́n kò fẹ́ kẹ́ni kankan mọ́. ọ̀dọ̀rẹ̀ lọ́mù. sóòrẹ́ náà ti ń bẹ kì í sára kékeré ìwà ń ṣe ohun tá a ṣe máa wá lọ pé ọmọ kéékèèké tó máa bá wa dá sí. kí ló ti rí ọ tí ì rí nǹkan kan kódà eléré tí ó kọrin jọ̀hún kì í ṣàwọn eléré kàtìkàtì eléré ṣàkùṣàkù ògo yé wá òun ni ó kọrin àti bàbá rẹ̀ bàbá oko. ó ń bọ̀ òun ni ó kọrin màálù tí mo sọ wọ́n ti ń gbé bọ̀ ìyẹn nìkan tí wọ́n kọ́ o tí ọdún yìí á yàtọ̀ sí gbogbo èyí tá a ti ń ṣe kódà àwọn arẹwà obìnrin ńláńlá látòkè òkun látẹ̀kọ́ látàbújá gbogbo ọ̀nà ń bọ̀ ilẹ̀ tí wàá rí. ẹni nǹkan ga wọlé. mo fẹ́ dé ààfin a ní ìpàdé pàtàkì tá a ṣe lórí ìṣẹ̀ṣe yìí ni o tọdún yìí ó dùn ju tọdún tó kọjá lọ kódà yóò dùn ju gbogbo èyí tá a ti kílẹ̀ tí ì rí kó o sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ àtiwọ́ náà kó o ní kí gbogbo wọn láti ìlú ọba àti tó wà lẹ́kọ̀ọ́ àti tí ń bẹ lẹ́gbàá kó máa bọ̀. ọ̀rẹ́ mi jókòó mọ̀ pọ̀ jókòó ṣe é. ẹjọ tán lẹ́sẹ̀ dé lọ́jà rẹ o tún wá sọ́ọ́ fún mi. jókòó mọ̀ ń bọ̀. ṣe báyìí. ẹ wọ ẹja lójú. ọ sì ní sùúrù fún ara rẹ tọ́lọ̀ bá jẹ́ wàá jẹ́ ọ̀rọ̀ olóbìnrin ọmọ ọdún pọ̀ kí ló ń ṣe ọ́. n kò fọkàn báyọ̀ ṣeré o èwo lórí ibùkọ̀ ṣèbá ọ̀rẹ́ mi ni ṣèbá wá kí mi ni èèwọ̀ ni pé kó wọ́n ṣàyà báyìí. bára rẹ tó tún tó bá wá jọ tó bá fẹ́ yóò jáde ẹ̀dẹ̀ kan mọ́ lóye tí wọ́n fẹ́. n sì tọ́ lójú n tọ́ lójú. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà kò tó kólú ẹ̀ jókòó sí ìbàkú máa ronú ìgbà wọn ni dáàdì wa ṣẹ̀ṣẹ̀ ṣaláìsì náà ẹ wò mọ́mí náà ẹ wò bẹ́ẹ̀ náà ṣe rí ẹ̀yin náà ẹ̀rí jẹ́ ẹ̀rí kọ̀ọ̀kan ẹ wò èmi náà kò sí kọ̀ọ̀kan kò sẹ́ni tì ẹ wá ní kí n máa ronú ṣé gbogbo òtóró ni. Mọ́lára ẹ mẹ́lẹ̀ mọ̀ pé ẹ ṣọ pé mo máa ń sọ fún yín ìgbà tí wọ́n bá jókòó tí wọ́n bá ronú tí mọ́mí náà ronú kí ló fẹ́ kí gbogbo wa wà wọ́n ló ń ṣe báyìí náà. ṣé ní ronú bọ̀dá mi jẹ́ ilẹ̀ ẹ̀ ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣé ní ronú. ó tún ṣẹlẹ̀ sí ìwé kọ́ ló kàn ìgbà tí wọ́n bá ṣe báyìí tó bá ronú tí mọ́mí náà ronú báwo lè fẹ́ kẹ́mi bọ́dí wà. gbogbo ẹ̀ tó rò ó tó rò bọ̀dá mi ò kò yí sí o gbogbo ẹ̀ tó rò. ẹ wò mí lérò gba ìdí ẹ̀ máa bọ́ sí kò. torí látẹ̀kọ́ ni mo ti ń bá mọ́mí sọ kó tó di kọ́ jáde o mọ́mí rẹ̀ ní pé ẹ̀ lo èkó ṣe lọ́mbà mi lọ agídí pé ẹ̀ lọ sí èkó kọ̀ọ̀kan mi lérò pé èkó yẹn mú ó máa jẹ́ lílọ fún yìí o. èéfín tó ń rú ó níbi tán ti gbé tanná rẹ̀ mo ní pé èéfín tó ń rú ó níbi tán ti gbé tanná rẹ̀. kí ni kọ̀kọ̀ ṣe yín àbẹ́tú ti ń ronú
Màmá ẹ̀ wọ̀n pé mo máa ń sọ fún yín pé mi ò fẹ́ wàhálà o. Mo máa ń sọ fún yín o nítorí nísìnyí ó máa pa àwọn láńdẹ́ẹ̀dì o. Mo ti sọ fún yín o wàhálà o. Ẹ kúlẹ̀. Ẹ̀dá mi. Ẹ̀dá mi. Báwo ni ara? Ẹ káàtàárọ̀. Mami, ẹ máa sọ fún mi pé kò sí bí mo ṣe bá yín ìlú tẹ́mi lọ́rùn. Ṣé mọ̀ pé ẹ̀yin náà ló kún táwọn ojú ẹ̀ láti jáde wá ti lọ. Ó ṣe wọ́n ṣe yí báwo ló ṣe fẹ́ báwa náà máa ṣe gbádùn ìbá ṣe báyìí. Màmí tún ronú ni o. Yóò lọ tún ronú mo ìwọlé báyìí ni mo tún bá wọn tó tún ronú mo dẹ̀ sọ fún pé èmi ò fẹ́ wàhálà o, mi fẹ́ wàhálà o. Ilé ìwé kankan, ẹ̀yin náà ìwé bẹ̀ ṣe wà. Ẹ̀yin ronú. Mami, ìgbà tẹ́ bá tún wá ń ṣe báyìí lẹ́yìn tó jẹ́ pé ìlú tún kún táwọn ojú ẹ̀. Ẹ kí lẹ fẹ́ káwọn wá ṣe? Ìbílẹ̀ ti ṣú òun ló fẹ́ máa kù kò sí nǹkan kan bọ́lá yìí. Ọ̀yà ẹ̀ẹ́dẹ̀ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀. Ṣé ilé ìgbà tí mo jáde mo ṣe bọ̀ mo pàdé ọ̀rẹ́ mi kan tó ti kú láàárín abúlé tó lọ sí Èkó tó ti pẹ́ ó wá ní òun lè pẹ́ lọ sí Èkó mọ́. Bí a tó bá ti ń lọ sí Èkó a jọ máa lọ sí Èkó. Bọ́lẹ̀ tí wà lọ́ọ̀ tó bá ti ń ṣiṣẹ́ owó ti bá ìmọ̀ nípa tí ìjẹ̀ sílé náà lè máa fi tẹ̀kẹ́ ilé. Èmi ò fọwọ́ sí o. Bọ́lájí mi ò fọwọ́ sí o. Èmi ò fọ́rọ̀ Èkó má sọ̀rọ̀ Èkó níwájú èmi o. Kò sí ohun tá a fẹ́ dà lábúlé ìdádìdá o. Ọlọ́run tó dẹ̀ dá búùbù tó dẹ́nu ní búùbù ó ti mọ ohun tá a fẹ́ jẹ o. Ó dẹ̀ ti mọ ohun tá a fẹ́ jẹ o. Mi ò fọwọ́ sí Èkó o. Ibi tó jú mi ò tó mi ò fọwọ́ sí o. Bí mo ṣe ń wò yìí tí mò ń ra yín lódóródó yìí ó ti tẹ́ mi lọ́rùn o. Ojú mi ò dẹ́kọ̀ o. Sáyé. Ẹyin bó ṣe ń fẹsẹ̀ gbé alẹ́ káàkiri kò dáa bí bá ti wọ lọ́hùn á lè máa tẹ̀kẹ́ ilé onímọ̀-fẹ́. Bọ́lájí ìṣẹ̀dá mi aṣọ ilé ìwé kó lọ sí kó wà ní àwọn pàṣẹ orí ó lè kó ó lè kó ìwà àbúrò ẹ̀ gbọ́ ó lè kó ó lè kó ẹ̀fà dé ìdílé lórí ẹ̀fà dé ìdílé lórí tí wọ́n wà dé iṣẹ́ ìdédé ṣẹ́ níbo lógun ti wọlé ayé mi kí ló fà á. Bàbá sọkún ọ̀yà ká mọ̀ nílò ẹ jẹ́ ká fún wa torí pàṣẹ fún àwùjọ náà ẹ jẹ́ ká fún wa torí pàṣẹ fún àjájì bó nílé òfúnra olè ní oko lọ èéfín tó ń rú ó níbi tán ti gbé dáná rẹ̀ iṣẹ́ ìdédé ṣẹ́ bídí pàtàkì kan ò sí obìnrin kì í jẹ́ kú mọ́. Bọ́lájí ojú ẹ̀ máa ń dán. Èkó dùn ọmọ ìyá mi o. Èkó ni o tó bá ti fọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ẹ̀ ń gbé ọmọ ìyá mi tó bá dẹ̀ ti ṣe nọ́mà tí o mọ̀ pé láyé téèyàn wà yẹn tó mọ̀wé ló mọ̀wé ni. Ìwọ náà á dẹ that reminds me wo. Kọ́lọ́ máa bèrè pẹ̀lú kúrò yìí. Lọ́jọ́ tí mo gbọ́ ibi tí mo wà báyìí nǹkan tí mò ń mu kò lọ lẹ́nu mi. Tọ́lá àti ọ̀sán ìfẹ́ rẹ̀ ṣá. Bàbá Oṣù tẹ́ pé tiwa nígbà tá a máa ń lọ skul gbà yẹn. Tẹ́ pé tá a bá ti dé láti sọ àwọn ajá àǹpù bàbá àǹpù tẹ́ pé màmá ti mọ́ lọ́gbọ́ láwọn ẹ̀yà owó dé àwọn ẹ̀yà sábò. Tí bàbá máa mú kò kókó tó lọ́wọ́ kó wa. Irọ́ bàbá rest in perfect peace. Báwo wá ni báwo lè wá ń kó báyìí? Láti gba ẹ náà wá kàn án àárọ̀ òfò ẹ̀ à ń yí mọ́ra wọn náà. Oṣù wà lẹ́nu pé òun rọ̀ fún ẹ̀. Ayé òun rọ̀ fún ẹ̀ mú ọ. Ọmọ ìyá mi sórí ìwọ fún aláyẹ ló máa fọwọ́ ara correct nǹkan tó fẹ́ fúnra ẹ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ nǹkan báyìí mi ò fẹ́. Ókè wù ú fún máìlú kìlà tì ní ìwé ìwà ẹ̀sìn kò sí náà tó fi yàtọ̀ sí bàbá alágbẹ̀dẹ. Ó ti ń gbóná after all inú ìlú ìnáwó bí àwọn nọ́ọ̀sì ibi láti ṣe kékeré. Àwòdẹ kí ní ìnílé o. Wàá kọ́ ẹ pé kátó rí bí ọdún bíi márùn-ún sí ẹ̀sìn wọn máa ń ràn bàbá àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ń mú ẹ ṣeré ládùúgbò. Ọmọ ìyá mi gbé pọ̀ Èkó kò sí nǹkan kan bẹ́ẹ̀ Ọlọ́run náà ló wà bẹ́ẹ̀. Ọmọ ìyá mi ọjọ́ tí mo wá sí pọ̀lá àtúnyẹ̀ àwọn yà wá ọ̀dọ́gbẹ́yẹ́dẹ̀ kẹ́rẹ́ orí ní òkú wá títí pé mo padà bóyá ìbátẹ̀ lè gbé ẹwọ́ bẹ̀. Èkó ṣe pé kò wọ́n mi náà láti lọ sí Èkó ṣùgbọ́n bọ́yìí máa ń sọ pé Èkó le wàhálà Èkó pọ̀ gbogbo àwọn pọ́nyẹn náà ni. Àwọn tó ń fún yín sóò èmi ò porí ń ta wọn Èkó ni wàhálà wà Èkó ló pèsè Dubai. Ọmọ ìyá mi já rẹ̀ ọmọ ìyá mi òkè wà aṣọ tó ń ròyìn
tọ́ bá wọn sọ̀rọ̀ bèbí mi báyìí sin ọ́n nìkan mú 15k wa ọmọ ẹ̀mí àwọn ọmọ tá a ti mú bóyá ìwé first grade rẹ̀ àkúbẹ̀ first grade lélẹ́yìí. bí ẹ̀ bá ti fọwọ́ síbi tọ́wọ́ ìgbé èkó tó bá ti lọ bí iṣẹ́ láàárọ̀ tó bá ti dé wọnú ilé ẹ̀ tó bá wà ẹ̀kọ́ kí ní èbò ẹ̀ ní tó bá wà ẹ̀kọ́ kí ní èbò ẹ̀ ok màtáyà tẹ̀ tó wá dé pé yára tó ń ra káàdì nísìn ó yá tó bá wà nínú ilé tó ti mọ̀ ṣùgbọ́n ẹ̀ tó dẹ̀ fẹ́ lóná tó fẹ́ enjoy life ẹ̀ ó lè yá náà 200. irọ́ kì í ṣe 200,000 200 naira 200 naira. àwa máa ń lo náà ní ìkúgbà tí wọn máa káàdì sórí fóònù ni bó bá ṣe pèèyàn sí ni káàdì ẹ̀ ṣe máa jóná sí. ọ̀rẹ́ mi mo fẹ́ bẹ jà tẹ́lẹ̀ ni torí ọ̀rọ̀ tó wá sọ yìí ó tún wá mú mi nìdù tó tí yóò bá jẹ́ pé mo kọjá sí mi ò ní mọ̀ pé ó ti dé. irọ́ ojúlé láti fún àwọn àtòkù ọlọ́run màá ti mú àwọn ìdájọ́ fún mọ́mí sí pé mo fẹ́ ṣàǹgbé kí n yọjú sí ọ̀gbẹ́ nígbà tí mo gbọ́ lórí ti incidenti jáde wọn ni mo ṣe kùn bí ẹ̀ bá mo ṣàpè pé mi ò múra pé bí mo ń jáde lọ́dún kan pé ìmúra àdúgbò náà ni báwa wà ní. Oru ni lójú o. ọmọ ìjọba yẹn ó ń gbé ọ̀gbàgbé. Ní kàyéfì o, olórí àgbàkodo. Àgbẹ̀ náà. Bídí pàtàkì kan kò sí. Gbogbo ètò ti tó àwọn èèyàn ti bẹ lágbàlá gbogbo rẹ̀ ti dùn lọ ìgbà. Ó dà yín máa retí àmàpẹ̀ o dátò ọ̀dà òṣèlú. Ìyá ọ̀sà ẹ̀yin náà wà lọ́dọ̀ wọn. Tọ́ ẹsẹ̀ wọn ẹ pòpò ẹsẹ̀ wọn akọ ọdún. Ẹ̀mí wa ń sọ̀pọ̀ rẹ̀ láyé. Torí àtọdúnmọ́dún ní sáwọ́ àtọdúnmọ́dún. Ìyá ọ̀sà àtòròwòrò báyìí ní sáwọ́ àtòròwòrò. Àwa tá a ṣe tọdún yìí á ṣe ìfín bọ̀ àṣẹ o nínú ìlera àṣẹ pẹ̀lú owó ńláńlá òun lá ṣe tọdún tí ń bọ̀ a ní bọ́ ẹ̀mí ẹnìkan kan wá sí ẹ ṣeun ẹ ṣe akọ ọdún ẹ ṣeun ẹ ṣe o. aṣọpọ̀dún láyé o a ní fi ṣàṣẹ mọ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ ṣé o. Abọ́rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ níbi tá a wá dé yìí kí ni nǹkan tó tún kọ̀ tó kù wá ìta sí. àti dé gbogbo àti kò ṣàwọn bẹ́ẹ̀ onígbòkòtò tó ń ṣàwọ ẹnu nìkan náà lọ́wọ́ ká bọ̀. kódà nǹkan tá à ń retí báyìí ní pé kí ìyálájé pẹ̀lú àwọn ọmọ tó lọ sódò kan dé bọ́n bá ti dé káwọn náà gbàlá kí fàájì bẹ̀rẹ̀ ló kù. Abọ́rẹ̀ ṣé ẹ rí tó bá jẹ́ nípa jíjẹ múmu ló kù sí. Gbogbo àwọn ọ̀rẹ́ mi tó tẹ̀lé mi wá bá mi ṣe ìnáwó ń bí ajé amú látàlí àná kò sẹ́ni tó fojú korun. Ìyí dáàtú wá ṣe lẹ́nu wọn àti ìrìn nǹkan kan. Kódà ọmọ tó ṣeré fún wọn ògo yé wọ́n ní ọmọ oko òun àti bàbá rẹ̀ bàbá oko dọ́tọ̀ wá fìlù dá wa lára yá. Bó o ṣe rán mi létí ọ̀nà òkú yé wa. Ó yẹ kó mọ òun ti kó irinṣẹ́ débi. Ó ti pè mí ó ti ń bọ̀ lọ́nà. Ó pè ọ́. Bó o ṣe rán létí mo fẹ́ pè nù. Wọ́n ti dé tán. Yóò kú dáa fún ọ. Ìṣẹ̀ṣẹ̀ ó pè ọ́, o ò ní sì ṣe, o ò ní wá ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Kódà, ọkọ̀ ìyá alájẹ. Ẹ jẹ́ máa lọ jíjẹ mímú wà nílẹ̀. Ṣé ìgbà tó bá yẹ sọ fún bàbá? Wojú wọn wojú mi ó tó sọ̀rọ̀. Ẹ ọmọ mi nù. Kódà wo nǹkan o, láti ìjẹjẹ tá a ti bẹ̀rẹ̀ ọdún, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ráyè ká ń bọ̀ nídàáyé. Ṣé ọlọ́wọ́ ní sẹ́yìn lọ́mọ lásán? Bí èyí kúkúrú bá tiẹ̀ lóhùn ò ní làákàyè wo ni wọ́n gíga gànràngànràn. Èwo ni tiẹ̀? Ṣé rí kọ́lọ́mọ lọ́jọ́ ìní kó ṣàánú wa o. Bàbá yín ṣe nǹkan látòdìdí ìjẹjẹ ewé takú ẹ̀ ń bọ̀ ní ìsìn kí wọ́n lè wá fẹ́ wá ṣe. Ìwọ ń tọ́ ọmọ àlè bá mi ṣé bẹ́ẹ̀ náà lẹ̀ ń gbàdúrà fún wa pé ká máa lọ rí ká máa bọ̀ rí. Ṣé o wá rẹ̀ yìí méjèèjì ibi tí làákàyè yín wà nínú? Òun rèé o. Nígbà tí mo wá ṣàdúrà fún yín kẹ́ ẹ máa lọ gbòòrò kẹ́ ẹ sì máa rí ṣe kẹ́ ẹ wá kọ́wọ́ yín lè yọjú tọmọ ẹgbẹ́ yín lọ ṣé mo jẹ̀bi yín? Ẹ kọ́kọ́ rò ẹja yìí báyìí bí mi bá ti bá òun bàbá mi nígbà bàbá mi sílẹ̀ ta ni òjòògùn rẹ̀? Bí mi náà bá wá dàgbàdàgbà bí mo dògbò mi bá re bí bàbá mi rè ta ni ó wà ta ni ó dúró tì? Abọ́rẹ̀ káṣẹ̀ wá sọ wípé ẹ wá ṣàdúrà fún wọn àdúrà náà wà ń gbà. Ǹjẹ́ ló wá ní kẹ́ máa wẹ̀yìn wò tí bàbá yín ṣe nǹkan tẹ́wọ́ tẹ́lẹ̀ pé ẹ̀ ń rí ṣe ẹ wá bá bàbá kì í sáyé bẹ́ẹ̀. Àlọ́ ṣùgbọ́n ó mọ nǹkan tó ṣẹlẹ̀ yìí. Já wọnú àgbàlá lọ sí ẹmú ń bẹ náà. Ẹ̀gbọ́n mi mo lè sọ fún yẹn. Ṣàwọ́ ilẹ̀ fà mo sọ fún yẹn. Farabalẹ̀ mo fẹ́ lọ ṣé wọ́n ló fẹ́ ṣe lédè wọn ni àbí báwo bẹ̀. Torí èmi lè ṣe wáyé ìpínlẹ̀ Èkó tí mo wà ní ti kó o bẹ̀ mo sì wà ń bẹ̀. Ẹ̀yin lè fàjọ ìsìnà ẹ ti tún nẹ́nu ẹ ti tún nẹ́nu ẹ wẹ̀. Ọ̀rẹ́ mi
ọdún ìta ń ṣe lọ́dún yìí ó yàtọ̀ sí gbogbo ìta tí ń ṣe lọ́dún tó kọjá o. ṣé ọdún ìṣẹ̀ṣe tá à ń ṣe nílẹ̀ yìí kákúkú dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọdún ìṣẹ̀ṣe eléyìí dùn yàtọ̀ ó dùn yàtọ̀. àwọn èyí tó náà ń bọ̀ láti kọ́ àmọ́ ìtì ìnù kí ló ṣe wọ́n. ọmọ adé bàbá ọmọ adé bí àyín ní ìsìn mo ti. à ń kórè àparò jábọ̀. ẹ wo ẹni bínú ni èyí ló ṣàmọ̀ pé gòtò rẹ̀ ó ya pàgọ́ bẹ́ẹ̀ ṣe pé náà mò ń dáhùn. mo ṣe pé látàrí ló dáhùn olóò tí tó dé ìwádìí jẹlẹ ẹ ṣe nǹkan òlu. ẹ wo ẹ má mọ bó ṣe ń lọ náà. ọ̀rẹ́ mo ní ẹ má bínú iṣẹ́ àti gbọ́ nǹkan tàbúrò mi sọ ó jọ pọ̀ gan gidi ni ẹ má bínú sí wa ẹ má bínú. àkúkú ní bínú náà ni ní bínú ni káàkú dúpẹ́ pé ọdún eléyìí tún dùn yàtọ̀ síta ní ṣe. jọ ọ̀rẹ́ mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ bá a bá parí ọdún eléyìí ibi tí a máa ń lọ tí a ti máa ń ṣe fàájì yẹn báwo ni ṣe fàájì yẹn. ó ṣe fàájì kò ṣe ọdún náà ń ṣe lọ tá a bá ṣe ọdún bí a tún lọ ṣe lọ́hùn náà ni àṣekún ni. ẹdùn ṣé tá a bá ṣọdún tó ṣé ibì kan tó wà tá a tún fẹ́ lọ ṣe ayé afẹ́jẹ́ ìjẹ gbogbo ẹ̀ ó ti yá ẹ̀ nílé ní jẹ ní abẹ lọ́wọ́ ẹ̀ ó ti yá ó ti yá. ẹ kú ọdún o. bàbá olóyè ẹ kú ọdún òní abọ́lẹ̀ ẹ kú ọdún níbẹ̀ lè ṣàṣemọ́ àṣẹ ẹ kú ọmọ kébí eku ẹyẹ ọmọ kébí ẹyẹ ọmọ ènìyàn ọmọ ntọ́ ọmọ ènìyàn. agbára jíjẹ mímu kékeré àwọn ọdún yẹn tó ní. ẹ wọ àwọn àyọ ọ̀tún wa wọ́n ti wọlé jẹ́ báyìí wọ́n ti ń bọ̀. táwọn àyọ ọ̀tún bá ti wá jẹ́ orí ìjẹ̀lá ní oṣù o. ẹ̀yin àgbààgbà àdúgbò kí yín o. àgbẹ̀jẹ̀. bá mi. ọdún ìdùn ọdún ní olóyè ẹ̀jẹ̀ wò lẹ́yìn abẹ́rẹ́ ìṣègùn. aṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣòròmọ́rò ní ìṣàwọ̀ aṣòròmọ́rò bá a ti ṣe tọdún yìí á sẹ̀mí ìtayà tọmọ. a wà ní kánjú kú báyìí a ní bùrìjọ́mùkúmùkẹ́ o ẹni ẹlẹ́nu ò ní gbà ṣe wá ṣe irúmọ̀lẹ́ ní ó gbọ́ tiwa báyìí o ẹ ṣeun o ẹ ṣe 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 o ẹ kọ rẹ ẹ ṣe o ẹ wo ẹ máa pẹ́ mọ́ra yìí o àpèmọ́ra ni là á pè tèmi bí bẹ́ẹ̀ ṣebí mo sọ fún yín mo láti rí nǹkan kan eléré wa ti dé fàájì ti fẹ́ bẹ̀rẹ̀. kùnàwó ẹni èmi aṣọpọ̀ ẹ̀ bá a ṣe ń bọ̀ látọ̀dọ̀ rẹ̀. ẹ toríire ẹ wò ó bá a ṣe tọdún tó yẹ wá ọdún tí kò ló yẹ ní ìgbà ẹ wo bíbá yìí
ẹ ní gbọ́mọgbìn. àṣẹ àṣẹ àṣẹ. ẹ wo bó bá dọdún tí ń bọ̀ èmi mo wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ ọ́ bá kò owó lálá lẹ́nu máa fi jáde. àṣẹ lágbára gbarúmọ̀lẹ̀ tá à ń gbọ́ tiwọn lé ni wọ́n gbọ́ tiwa o. ọ̀ṣun tó mi yóò dà fọ́ inú rẹ̀ ó dùn inú rẹ̀ ó dùn inú rẹ̀ ó dùn ó rí bá ti ṣe o ó rọ́nà gbégbà wá wò mí wò gbogbo nǹkan tá à ń ṣe láti yọ yìí mo wí fún ọmọ ní tó bá dásìkò táwọn olómọdé ó ṣe ju ti ní onímì gbogbo kìtìrù rẹ̀ lónìí ló di bẹ̀tẹ̀ láti gbogbo nǹkan tó ń wá tèmi àti rẹ jọ ń tọ́ ń tọ́ pọ̀ nínú mọ̀lẹ́ ó sì dá ọ lóhùn ó ní ṣọ́kù ó ní tẹ́ ó ní rí bàjẹ́ gbogbo nǹkan tó kù lè máa dùn ọ́ lọ́sàn léyìí tó ṣe lọ́dún yìí ó ti kú òun ìgbésí ayé bó ṣe máa rí nù ajéjọ òun ti kóòdì ẹ máa ti wo ẹ kú ìnáwó ìnara bàjẹ́ tọ́dún yìí láti ètùbọ̀ àṣetùbọ̀ ẹ kò ní kó láti ẹja dédé òkú ká owó àti dé òkú. ó ti sọdún ní ọdún eléyìí lára. bẹ́ẹ̀ ni nǹkan. Ògúnlákayé ọ̀sìn nínú mọ́lẹ̀ ó ń lékọ̀ kọ̀ọ̀kan nọ̀rún olómi ń lé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làyùmọ̀ kí mọ̀ bóra mo wá wí fún ọ̀nà ńgbà tó ń lọ mo ní dákun Ògúnlákayé bá mi sìn wọ́n lọ sìn wọ́n bọ̀ láyé àtàláfíà o wọ́n lọ rẹ wọ́n sì bọ́ rẹ o tọ́ olómi tútù ní ṣẹ́gun ká ṣẹ́gun lé ìyá ṣẹ́gun lé bàbá kárí bá ti ṣe kárọ́ náà gbé gbà jàtìjàtì rédèrèdè kó má jẹ́ tiwa o ó gbọ́ àwọn tá a mi Ògún má bàa wa jà báyìí o ó ń ṣe fún wa o kọ́nà ọ̀ṣí kọ́nà ọ̀là fún wa torí wọ́n lẹni tó lànà fún Gbárùmọ̀lẹ̀ lànà fún wa o kó túbà tó ṣe fún wa báyìí o wọ́n lẹ́ni ọtí kì í ti ẹni bàbá kì í bà o ká má tẹ̀ ká má bàjẹ́ kójú ṣe fún wa gbogbo apáta níwòye àmọ́dún pẹ̀lú mọ́tò lálá àtọwọ́ gidi ni o orí bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ o ọlọ́jọ́ tí kì í tẹni bàbá kí ká má tẹ̀ ká má bàjẹ́ báyìí. epo nìrọ̀jú ọbẹ̀ o bó ṣe òun àjẹbá mi kojú àárọ̀ báyìí kó rọjú fún wa báyìí o kọ́nà ṣí fún wa kọ́nà lá báyìí o kárí bá ti ṣe kárọ̀ náà gbégbá o tínú wa dùn báyìí o ayọ̀ wa kó kú báyìí o tọ́ mo ti ṣe bá yín ṣe o ẹ̀yin Gbárùmọ̀lẹ̀ ẹ̀jẹ̀ orí bó ṣe rí fún wa o gbogbo àdúrà tá a bá ṣe ń bí lẹ́nu kẹ́ bá a gbà lọ́lẹ̀ àṣẹ báyìí kẹ́ ẹ bá a fàṣẹ sí báyìí o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún wa ni o tó. bẹ́ẹ̀ tí rí ló máa rí bẹ́ẹ̀ tí wí ló máa rí bẹ́ẹ̀ tí wí ló máa rí bẹ́ẹ̀ tí wí ló máa rí èyí ẹ wí yẹn àrò kírọ̀ mọ́. ẹ ṣeun o ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe ìyá wa o. tí wọ́n jẹ jáde ló dé.
kí ló dé kí ló fa ìṣòro ṣé àdánwò ni tàbí àgbélébù báwo ló ti jẹ́ ooo kí ló dé ẹ máa rí pé ìjókòó alálẹ̀ kí ló dé ooo kí ló fa ìṣòro láyé mi. ṣé wàá rí ẹ̀bí kí tí mo máa bẹ̀rẹ̀ ní pé mi ò mọ̀ pé oògùn ló máa fi wọlé tó gbogbo mi pè mí nígbà ni mo wà kíní kan gbá kan jẹ́ kí n fún information bó ṣe wá bá mi rà bó bá ṣe ń wo yìí kí n ṣe ọ̀rẹ́ mi lásán o kí n gbé yín débẹ̀ gangan àjọkà nursery school àjọkà primary school àjọkà secondary school like seriously kó tó di pé mo wá bá yín lẹ́kọ̀ọ́ bí mo lè ti fẹ́ gbé wọ̀lú èkó ìtìpẹ́ but ẹ̀rù ló ń bà ṣé wá rí ọwọ́ tẹ fi mú mi ìfẹ́ tẹ ní sí mi bẹ́ẹ̀ ṣe blend mi tèmi náà kúrò nínú ipò àwọn tó ń tọrọ jẹ tèmi náà di ẹni tó jẹ́ pé mò ń wà láyìn club mò ná 1 million mò ná 2 million. ó kékeré. ọ̀rẹ́ àmọ́ ìgbà mi tí mo máa wà tí mo máa wà sálẹ̀ tí mo máa pè é pé yá mi 2 million tó máa yá mi. ẹ máa ṣe máa pè é pé ọ̀rẹ́ alpha ó yá mọ́tò mi ní fort ó yá mọ́tò mi fẹ́ gbé àti máa gbé fún mi. what are friends for. but lẹ́sìn náà tún mi pé mi ò ṣe nọ́mà láàrin yín ìwà mi ò dá sí ní àjọ fi unity ṣe ẹjọ ṣe tó náà ṣé ẹ lè ṣe fún ẹ fún mi ni lẹ́yìn tẹ́ fi accept mi ó bá yín lẹ́kọ̀ọ́ ni o ẹ lè fi mí sórí timeline mo lè ń ṣe mi ò tójú yín mọ́lẹ̀ pé kí wọ́n di ìwọ tí mo dì lẹ́yìn ọ̀rẹ́ àwọn tó ń wo ìdájọ́ wa ni o gbogbo tí mo jẹ́ láyé ọlọ́run ọlá ní. Ọlọ́run na God show pass na baba. But left to be brought him up. Ṣé rí wọn tẹ fi mímu yẹn mo fẹ́ kẹ́ bá mi fi mu. Torí pé wọ́n ní èèyàn kan ń jáwàdé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ náà. Ìjọ tó tọ́ náà. Accept it. Ìdí ni tí mo ṣe mú wá sáàrin. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yàn ẹ̀yin guys ẹ wò nígbà míì ẹlòmíì máa ń fi ojú jọ ẹkùn tí ò dẹ̀ nílé pẹran jẹ bẹ́ẹ̀ ṣe ń wo yìí ó lè jẹ́ pé gbogbo level tàwa yìí òun ló máa padà tọ̀ mọ́lẹ̀ sáwọn lines ẹ̀yẹ ká fi sí ẹ̀yẹ ká máa wò. Bro, this guy wey dey there I no like am. The picture wey I dey see for this guy face no be picture wey I like. Bro, this guy no fit dey with us. This guy go fuck us up. No be space wey I like. Bọ́lẹ̀ ń bẹ̀ kí Ades. Àṣọ wá ń ṣe tì mí. Ades ń gbóyà lóòótọ́ owó ìyáwó tó mi o. Owó ìyáwó tó mi o. Bro, but look him face now. See now. This one na like. Jẹ́ ibi láyà fún àjùjù. Ṣáfà lẹ́yìn. Màmá fi ń ṣakọ aláboyún ní ọ̀dọ̀ wa lọ. Gẹ̀ẹ́sì máa wò ṣe pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ mò ń wẹ ní èmi náà bí mo ṣe wà yìí ọ̀rẹ́ mi mọ̀ mi o mo popular ní ọ̀dọ̀ wa lọ́hùn wọ́n sọ pé agbára mo lè ṣiṣẹ́. Kí ni guy dey talk? Hey, forget. Wẹ́ nǹkan tí mo kàn fẹ́ sọ ní iṣẹ́ rí gbogbo ilé tó ń dá mi máa kí ilé ìwé tó ń sáwọn so a lè tún máa mú kó lè máa ṣe kí n bá máa dé ìyá. Ilé tó lọ jẹ́ ẹ̀sìn méjì kí ló sọ báyìí. No, okay, put that this romantic. Abájọ. Akipa ni. Austin ẹ̀ wá fún. Báwo. Èyí tá ò fojú rí. Wá dáwọ́ rẹ̀ lé wa. Bá dáwọ́ dúró. A ò fẹ́. Jẹ́ ká yọ. Kí ló ń dilé bọ̀bọ̀ yìí náà? No time to check time. Ayé wa dá ẹ máa ṣàyè ló space ìyàtọ̀ ní ọmọ tọ̀ ní bísọ̀ bàbá àṣẹ á sì lẹ̀ lẹ́nu
Láì borí ẹyin jọ. Ṣé bá clean ẹ̀? Láì ṣe kámẹ́rà. Káyé wa má ṣe bàjẹ́ Èdùmàrè àmbẹ̀ ọyẹ́ tìrẹni kábíyèsí ìwọ ló láyé èèwà Èdùmàrè ìwọ ló yẹ. I'm fine. Ìwọ ló yẹ Ọlọ́run ayé wa tí ń lọ. Adé kí ló ṣẹlẹ̀ ló tẹ̀lé check. Fáyé wa. Gbàgán ó ti dún. Irọ́ ni. Lálẹ́ ní ẹ̀kọ́ yẹn. You're gonna paint the town red. Ó lè sùn. Ẹ jẹ́ ìsinmi lọ́rùn. Igbó rẹ̀ rí. Let's go. Mami. Kí ló dé? Mami, kí ló ṣẹlẹ̀? Kí ló fa ìṣòro? Mami, kí ló tún ṣẹlẹ̀ báyìí? Mami, kí ló tún ṣẹlẹ̀ ronú? Ẹ wá ibi tí mo ti dé tí mo ti ń pariwo mami ẹ tún dá mi lóhùn. Mami, kí ló ṣẹlẹ̀ gógó? Ṣé ẹ fi ronú pa mí lẹ́dẹ̀ mo pé mi àti yín nìkan la kúnlé? Kí ló dé? Jọ ṣí ọ̀rọ̀ mi ò tó rò mo bí ẹni. Kí ló dé? Tó ti lọ ṣọ́ padà wọlé. Ṣọ́ tiẹ̀ bójú wẹ̀yìn débi pé máa tó. Mami, mo mọ̀ pé bọ̀dá mi fi tọ́wọ́ ẹ̀ mú wọn pé kò tí ì rọgbọ́n ni mo ṣe pé wá o. Mami, ẹ má sì torí bọ̀dá mi kẹ́kọ̀ọ́ lọ para yín dànù. Mo mọ̀ pé fi tọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ kó ti rọgbọ́n fún ọ ni bọ̀dá mi àti pé mo jẹ́rìí bọ̀dá mi níbẹ̀ o. Mami, ẹ tó lọ lọ́hùn. Ẹ má fi ronú ṣe ra yín léṣe. Èmi ti ṣe láìsí sínú ilé ní ti fún ọmọọta mo pé yẹ wá dáhùn. Ẹ ti ronú lọ. Mami, ẹ tó lọ lọ. Ẹ má fura yín lágbọ́ tẹ́ńṣọ̀. Ẹ má fún mi àti yín nìkan la wà nílé o. ọmọ kó mo dáàbò ẹ̀kọ́ yìí títí àmọ́ bí bá ní kẹ́ má ṣe nǹkan tẹ́ bá ní máa ṣe ẹ̀rín ìyá yín bí ìgbà tí òfin kì í ṣe ṣé mo máa bí mo máa ní kọ́ mi bí má ṣe. Báwa fètò sáyé wa, káyé wa má ṣe dàrú, káyé wa má ṣe bàjẹ́, Èdùmàrè à ń bẹ̀ ọ́ yé.
Tirani, kábíyèsí. Tirani, ìwọ ló láyé wa. Èdùmàrè, ìwọ ló láyé. 2021. Ìwọ ló Kó máa wọ́ tẹ́lẹ̀ òfin lọ. bí ayé wa. Ókè ya, bá mi bèrè. Tí ń lọ. Ìwọ ló bá lẹ́tọ̀. lóòótọ́ white máa wọ lóòótọ́ ṣùgbọ́n ẹni kọ́ fi black tape ẹ̀ ìsàlẹ̀. Kí lẹ wí? Kọ́ fi black kọ́ fi tape ẹ̀ ìsàlẹ̀ torí dọ́ọ̀sì ni o torí dọ́ọ̀sì èkó yìí ó wíkẹ́ẹ̀dì jù dọ́ọ̀sì èkó kọ́ máa lọ sí èyí. Tọ́lá bá bóyá láti ṣe tẹ̀ bá rẹ̀ wọ ọkọ̀ tó jẹ́ white ẹ máa ń kọ́ tape ẹ̀. máa fi ìlànà ìsìnkú ara rẹ̀ That guy don't just throw attitude for inside. You don't even get issues in go out. Ordinary girls, this guy don't care. Just sit down. Attitude on top waiting. Pé mo fẹ́ gbé jáde mo fẹ́ lọ ṣayé fún. ẹ wọ ẹ guys tó bá lóun ò lọ ẹ jẹ́ ká jùlẹ̀ ẹ jẹ́ ká máa lọ́n tiwa. àbí sọ fún ẹ bọ̀bọ̀ yẹn máa ṣe ni. wọ́n máa fi rọ́bìṣì rẹ wà ní. Àwọn obìnrin kan ń bọ̀ bíbá. Ikú pa bẹ́ẹ̀ ikú dúdú. Gbogbo àwọn àwàdà tó máa ń bá àwọn ọmọ ní búrẹ́dì àwọn ọmọ ọlọ́sàn dá yẹn. Tó bá bá wọn try ẹ̀, I can't wait. ṣé àwọn tẹ̀ náà ń bọ̀ ṣé kò ṣọwọ́ Kẹ́mi Kórèdé ṣé àwọn tẹ̀ náà ń bọ̀ ṣé kò ṣọwọ́ Kẹ́mi Ọmọlé àwọn alẹ́ ilẹ̀ máa ń fàìn àbí Kẹ́mi Kórèdé pẹpẹ everyday ló máa ń fàìn tó lọ tiẹ̀ kò dọ̀tí rí. Bí sọlá láàánú ni àbí àgbo nǹkan orí ń ta ẹ́. tó bá wọ iṣẹ́ tán fi ran ẹni kó máa jẹ́. àwọn àti ṣeré jù ìlànà ó ti kékeré ewu lórí rẹ̀ láì wọ́ṣẹ́. Ẹni ṣú ló gbàgbé, ẹni kò lè gbàgbé rárá. Ohun tá a fẹ́ ní ṣe, ọ̀rọ̀ ìtàn ní kò dọ̀la. Àṣesílẹ̀ làbọ̀ wá bá. Gbogbo ohun tá a fẹ́ ní ṣe, ọ̀rọ̀ ìtàn ní bòdọ́lá. Àṣegbé kan ò sí o, àṣepamọ́ ló wà. Ọ̀tá fà sókè tó yí dóbò rí. ẹ̀yin ò tẹ̀lé wọn jáde ni. ẹ tẹ̀lé wọn kí ló wá ṣẹlẹ̀ tẹ̀ tẹ̀lé wọn jáde wọ́n ní ká wá jẹ sàrà iná jọ wọ̀lú sọ́ni ká ẹ mọ́wọ́ epo wa. Kí ni tiẹ̀? Ibi tó bá fi ọlọ́mọ ìṣọ̀ṣọ́ ibẹ̀ ló máa ń ṣọ́ ẹnu géètì lọ ní kó wà kí ni problem tẹ pẹ̀lú tèmi ṣé ẹ̀kún mo fẹ́ jáde. òbí ẹsẹ̀ tì mí báyìí ẹ má ní káàkiri lẹ́yìn kẹ́kọ̀ọ́ wọnú ilé ẹsẹ̀ tì mí ọ̀dà bòdọ́lá. àyèwádà. Ẹ ṣe rere. From here. Hey! Ìwà ìkà èsùn. Ẹ ṣe tó àtúbọ̀tán. Ṣé ìbá rí ìwọ̀n tó sáré wọ ìgbà ìṣẹ̀ṣẹ̀? Ẹ ṣe Me in this estate me gate DM gate man ye house security man come no front. Ṣé nǹkan tá à ń ṣàlàyé sọ ni ọkùnrin yẹn ọkùnrin dúdú báyìí. kò sẹ́ni mọ̀ tí ó fi bí. Ọ̀rọ̀ ìtàn ni ohun tá a fẹ́ ní ṣe bòdọ́lá. Ohun tá a fẹ́ ní ṣe ọ̀rọ̀ ìtàn ni bòdọ́lá. Hamurọba ajẹ́ pé o lè lọ gàgbà sílé o lè ní ẹ̀ àwọn client ẹ̀ wá kí ẹ̀ ó ti ṣìírí bó ṣe wà mo lè nà ẹ́ bàtẹ́ bó ṣe wà dọ́kì ni ẹ̀ sà. Ṣé o ń bolo wẹ̀ o lè ṣe ṣe oṣù rẹ̀ pé kí n mọ̀ tí mo ṣe fún ọ. Bàbá mo ń ṣòlè ṣe kò ṣe.
gbà wẹ̀ mọ́. ọ̀gá máa gbọ́ àwọ̀ ẹ̀kọ́ ẹ má wà bí o ẹ má wà ìtìlẹ̀ wa ẹ má wà ìtìlẹ̀ wa ẹ jọ take time nígbà tí dàbí ó ti pààyàn jù ẹ take time ẹ take time. ṣé orí bolówó àbókà bọmọlọ àbí ojú ẹ̀yàn ojú ojú ẹni tó dé pààyàn. àfà ẹgbẹ́ àfà fẹ́ẹ̀kì ni ó kọ́ ṣe rògbò bí ìtòkù kọ́ oṣù ọmọ ẹ̀ máa torí àwọn tẹ́ bá lọ wá bí tẹ́ bá wà ní pé lọ èmi tẹ́ bá lọ wá ìbá ní pé lọ. ìyá bọ́lájì mo bá yín lé àwọn jáde náà mo ṣe gbà lóòótọ́ gbogbo àwọn àgbà wọ́n ní pé bínú ṣe rí òun ló bí yàn. bẹ́ẹ̀ ni bínú ṣe rí ṣé ò wá sí i. ìyá bọ́lájì mo wá rí fún nǹkan ẹgbẹ́ ìtọ́jú. Anẹ́gbẹ̀rún mẹ́rin. Kódà ẹgbẹ̀rún kan bí ẹgbẹ̀rún mẹ́rin ṣe jọ wọ́n àkàrà fún yín ẹgbẹ̀rún kan lásán tẹ́lẹ̀ fi ra gúgú ẹ̀ nílé. ṣùgbọ́n Bọ́lájí ń bẹ lẹ́kọ̀ọ́. Bọ́lájí ń bẹ lẹ́kọ̀ọ́ àjọrò gbogbo yín nùlù nù kẹ́ ẹ máa wá ṣé ìlú òyìnbó ni Bọ́lájí wà nígbà tẹ́ ní Bọ́lájí ń bẹ lẹ́kọ̀ọ́ ìyèkó yẹn jẹ́ ìlú òyìnbó tó ti ń ṣiṣẹ́ tí ó máa kó wálé tẹ́ ẹ máa wá tọrọ ẹ̀ lọ́wọ́ èmi tẹ́ ẹ máa nọ̀nà kùnà yìí ẹ wo bẹ́ẹ̀ ṣe ronú bí n tí bí ìgbà tẹ òwúrò bá ronú bẹ́ẹ̀ ni mo sọ ẹ wo ẹ lè wá yẹ̀yẹ́ mi o kọ́bọ̀ ẹ lè gbà. ìyá Bọ́lájí pé kí ni ìkan yìí náà mo ṣe gbádùn tó pé kí ni ìkan yìí gbọ́kàn yìí náà ẹ máa múra o. ta ni òkan ṣé kọ̀ọ̀kan wọ. nígbà ní kankan dé. ẹni ṣú ló gbàgbé ẹni kò lè ẹ wọ́n ń gbọ́ tẹnu mi àrò màlá tẹnu apẹ́ mi ló fẹ́ gbọ́. ohun tá a fẹ́ ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá. àṣẹ sílẹ̀ làbọ̀ wá bá. gbogbo ohun tá a fẹ́ ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá. àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà. ọ̀tá fà sókè tó yí dóborí tó ṣe bàbá yẹ òun. láàárín ìlú wa ìgbìlú jẹ́ ń dàrú tó ìwọ tó múra báyìí o bó ṣe múra owó ṣe ń lága ìgbà. gbogbo ojú ọmọ tèmi kò sí tó tẹ ẹ̀kọ́ bá mi lára mi ọjà yẹkù ni bẹ́ẹ̀ mo sọ fún yín wọ́n ọjà yẹkù tèmi mi ọ̀rọ̀ yín sẹ́ bó bá jẹ́ nǹkan lẹ́kùn mi wọ́n sọ pé gèlè wá ní lórí wọ́n jà kájọ kẹjọ ọyẹ́ méjèèjì. ebo orí gèlè ebo orí bàtà bí mo ṣe wà á yán léègbé kò ní dọ́tò mi wọ́n mọ̀ ní ayé ni mo ṣe wù. lórí ọba rọ má wulẹ̀ sọ̀rọ̀ jù yóò rí bó ti wà yìí ó gbọ́dọ̀ tẹ̀lé pé kó múra kó kú dédé kó rè dédé ibi tó kú bá ti kú ló máa mú kìlẹ̀ ló máa tẹ̀lé yàrá yẹn má dàbí ẹ̀ńtẹ̀nà tẹlifíṣàn yóò rí kó kónú wọn mọ̀ Ìbàdàn ni ìní sóòrẹ́ Ìbàdàn ìní sóòrẹ́ òkòónú ayé rẹ̀ dà. ọba àrò ẹjọ́ rẹ̀ kọ́ bí wọ́n gbọ́ bí wọ́n sì yàgẹ̀dẹ̀ wà bẹ́ẹ̀ bí wọ́n gbọ́ ọba àrò wọ́n sì gbẹ́lẹ̀ bẹ́ẹ̀. èmi kì í kú èmi kì í kú èmi kì í kú èmi kú kọ́ ọ̀rọ̀ ìtàn ní ẹsẹ̀ náà dà ẹsẹ̀ nílò tán ẹsẹ̀ nàbí tó tá yẹ. ọ̀yà súnmọ́ mi yàwá sílẹ̀ sílẹ̀ yàwá súnmọ́ mi. ìyàwó ẹ má jọba tó sí nínú ẹ má jọba tó sí nínú yàwá.
ọ̀rọ̀ dáadáa. Ó yẹ wá ṣe sí. Ọ̀rọ̀ àdàlú kan. Ẹ dákun ọ̀gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ pẹ̀lú sáré bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ìyálájẹ́ mi ẹ ní sórí ikú ẹ máa mi ìfẹ́ wà láàbù. Kéèsè pé ẹ bá rí tí bá ń tọ́ tí oníṣonírọ̀. Bẹ́ẹ̀ ti ṣe rí mi, ọkọ mi, lábúlé wàì, lábà wàì, wọ́n mọ̀ pé olóyè lọkọ mi. Àwa náà mọ̀. Mo sì fẹ́ wàhálà. Ní ìsìfẹ́ kẹ́nìkan mú ọjà ní sọ̀rọ̀ sóyè yín. Ẹ dákun kí ló ṣẹlẹ̀. Torí wọ. Kí ló ṣẹlẹ̀? Mọ́ládùn nínú akáyì. Ọ̀dọ̀ mọ̀ gbọ́. Ládùúgbò èèyàn kú mọ́ládùn múra. Mọ́ládùn nínú akáyì màmá. Ṣé ń tọ́ ṣẹlẹ̀ nù? Ń tọ́ ṣẹlẹ̀ nù. Mọ́ládùn kí ni tó fẹ́ ní? Ìyá wa mi ṣe sí. Mọ́ládùn kò ní ṣe sí o. Ìtọ́wọ́ rẹ̀ sọ́ọ̀bà má lè jẹ́. Ìyọ̀ náà wà á lò bẹ́ẹ̀. Á lò bẹ́ẹ̀ ìyá wa. Ẹ ṣeun sí. Èmi láyé mi. Wọ́n gbádùn kú ni. Bí ìranú ṣúgà, ẹ̀rí ìyá Bọ́lájí. Tọ́mọ rẹ̀ wà lẹ́kọ̀ọ́ ẹbí ṣe ń gbádùn ni. Bẹ́ẹ̀ ni mo ṣe mọ gbádùn bẹ́ẹ̀ ni. Ìyá Bọ́lájí tẹ̀ ń wọ̀ yẹn o. Kọ̀nà kọ́bọ̀ lọ́wọ́ o. Mo lọ bá nílé. Mo ní kó yá mi lẹ́gbẹ̀rún mẹ́rin. Kò dé fún mi. Kódà gan mo ní kó yá mi lẹ́gbẹ̀rún kan. Kò sí lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá wá mú dẹ́kì bọ́ǹdì. Kó bá gbọ́ kú. Kò sí lọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ dákun, irú ọ̀sẹ̀ wo mi wẹ̀ lónìí náà? Àdìtí dákú. Akólòrò lóhùn ó pọ̀ mọ̀. Adẹ́tẹ̀ lóhùn ó sì gbẹrẹ. Ẹ dákun, ẹgbẹ́ gbogbo ẹnu burúkú sọ. Ẹgbẹ́ wá sí sọ̀rọ̀ mi. Ẹgbẹ́ sọ̀rọ̀ Ìyá Bọ́lájí. Àrọ̀ lásán lásán. Ọba arọ. Bẹ́ẹ̀ni sọ̀hún. Arọ. Ọ̀rí tára rẹ rán. Ẹgbẹ́ Ìyá Bọ́lájí. Lẹ́wọ́n bẹ́ẹ̀. Ọkọ rẹ̀ kú. Ẹ̀rí yùn. Ẹ̀wà aránsọ yín bí ó gbé ya. Ẹ dákun pé yóò bàjẹ́ ìsàbò sí. Sọ́wọ́ jẹ́rọ ní ọdún àṣàbò. Àbí o. Ìyún gbọ́ ní jẹ́ ìwọ̀n. Rádaràdá. Sọ́wọ́rí. Rádaràdá oṣù. Olórí ikú ara rẹ̀ mọ́lá. Ẹ dákun kí lẹ kọ́ sí. Sáwà. Sukú ṣèkà. Àwa nù. Lẹ́tọ̀ ní kẹ́kọ̀ọ́ wájú ìrọ̀lájẹ́ tèmi mọ̀ tajà yìí ìfẹ́ dá sọ́ọ̀bù. Ọ̀rọ̀ bẹ lẹ́nu mi. Kí lẹ wọ̀? Ẹ lórí ibú ẹ̀wọ̀. Ọkọ̀ sí sùn. Ọkọ̀ sí. Ọdẹ mẹ́jọ. Kí lẹ wá wọ̀? Ẹ wá wọ̀ kí lẹ ní dání. Ẹ kánlẹ̀ ohun bọ̀. Ayẹ̀ ẹ̀yìn. Ayẹ̀ ẹ̀yìn. Ṣé wọ́n rí bí n bá ẹgbẹ́ sọ́ọ̀bù mi? Bẹ́ẹ̀ máa kórìí ibú yín lọ. Wọ́n yẹ̀rẹ̀ mú mi. Tọ́tọ̀ yẹ́wọ́lẹ̀ kórìí ibú yín lọ. Yẹ́wọ́lẹ̀ kórìí ibú dàgbà. Ògún o! Ògún onílò ọkọ mi lẹ́ka yóò ṣì máa lẹ̀. Olómi ń lé mẹ́jọ̀wẹ̀. Ònáṣọ ń lé fìmọ̀ kí mọ̀ bóra. Níjọ́ kìíní àná tó wọn gbárùmọ̀ lẹ̀ ń bọ̀ lórí láyé. Ìwọ ló lànà fún wọn. Kò sì máa ń lànà fún wọn, wọ́n bá mi lànà fún wọn. Àwọn arákùnrin nígbà wájú rẹ̀ yìí o. Lébé kí ni omi ni mo fún ẹ̀ yìí? Ẹ̀rọ ní ẹ̀rọ pẹ̀sẹ̀ ni kó máa jẹ́ fún yín. Ẹ lànà fún wọn, lànà owó lànà ọmọ. Òkìkí wọn kó máa kàn. Gbogbo yìí tó ti ń gbà kó jẹ́ kékeré nínú tí ó tún máa gbà. Lákàyò! Gbogbo àwọn ọ̀tá tí wọ́n ní ní kọ̀kọ̀ tí wọ́n ní ní gbangba lọ bá mi ṣe wọ́n bó ṣe tán. Ó rí bẹ́ẹ̀. Ní báyìí. Ní bá pè ní ọlọ́wọ́ òmọ́mọ́. Ìbẹ̀rẹ̀ adé yìí. Ìgbọ̀ngàn ló ń pè ní Torúmalẹ̀. Ibi láti múlẹ̀. Níwọ̀n ìgbà tá a bá ti múlẹ̀ tán bí. Ó sì dá lójú pé ọ̀tá máa ń ṣe lójú ilé iṣẹ́ ẹ̀kọ̀ọ̀kan. Tó bá jẹ́ bẹ́ẹ̀. Àwọn ẹ̀mọ̀ kan mú Lákàyè Òṣùmọ̀lẹ̀ olómi nẹ́fẹ̀jẹ̀ òun lásán lórí mọ̀ bóra bí aṣọ òun kò bí tí òun kò bí tí. Méje lóògùn méje ní ogun alára ti pẹ̀lú ògùn nǹkan àti gbàgbọ́ ògùn kan láti pẹ̀lú èso bóyá máa gbẹ̀jẹ̀ tiwa báyìí. Wá lànà fún mi àwọn èmi àtàwọn tí àwọn client tí wọ́n fẹ́ máa fi orí ṣe kinní yẹn wọ́n kàn ṣe kinní tó ń sọ wá àwọn akó fẹ́ change bí ó yàtọ̀ nígbà tá a bá tún fẹ́ padà wá ó yàtọ̀ gbogbo bàbá gan mọ̀ pé yes in fact òun náwọ̀ kan òun wá ṣe dáadáa fún wa báyìí àbí báwo yìí tèmi. Ibi tẹ́ tí ń ṣiṣẹ́ tẹ́ fi ń rówó wọ́n ní sọ pé kò mú mi lọ kò ń ṣe irú bíbá yìí. No. Ẹ wo bí ṣé nǹkan tó bá yé yàn ó máa ní mọ̀ ṣe máa ń ní ṣùgbọ́n láàrin ajé ní mo ní pẹ́ gan-an. Sórí ibi táwọn náà mú ẹ wáyé mo ní first step tèmi náà kọ́kọ́ stop
lẹ́yìn tí mo máa bọ́ sọ̀rọ̀ náà section tó débi tí mo dé and then mo dẹ̀ ní láti jẹ́ kó bẹ̀ ṣe gbogbo àwọn nǹkan yẹn in good order so that o ní rí mi lè pé èkó tí mo mú ẹ wá abúlé wọn á ṣe fún ẹ ṣé ti yẹ kó gbọ́ ìfẹ́ mèkẹ́ náà ní àrà nǹkan tí ọ̀rẹ́ mi bá máa fi lẹ̀ tí gbogbo ẹ̀ máa fi set bó ṣe set ó ní kẹsàn-án fún síbìsì. tí ẹni kó o ti dé ó ní tàbá débi iṣẹ́ ṣiṣẹ́ là ń ṣe. ní báyìí nǹkan kékeré là á lò fún ọkùnrin nǹkan bíntín là á lò fún ọkùnrin kí nìkan òun ọ̀lẹ́ lọ́mọbìnrin là á lò. ẹ̀mí pé bóyá ọmọ kékeré tàbí àgbàlagbà tó jóbìnrin tó wá pọ́n mọ́ínmọ́ín tó máa ń kiri yẹn àbí. tó pọ́n lẹ̀kọ́ tó ń kiri ọ̀lẹ́. làwa ò ń lé ọ̀pọ̀. stop ẹ̀ jàre ṣé o ṣe skit ń bí ni. ó wá ní wa ni. wo bí kí ló ń mẹ tó ń gbé gẹ́gẹ́ nǹkan tó ń request lọ́wọ́ tèmi jù mọ́ náà. ọ̀lẹ́ inú obìnrin. and you said ó sọ pé ọmọ abúlé ni ẹ. You get luck now, you get luck. You know wetin we bring come. eléyìí tó ń wé mọ́ mi ẹ̀ ló fi. ẹ dákẹ́ ẹ dákẹ́. mo wò bẹ́ẹ̀ ti sọ ntẹ́ wá ṣe ń bí ìfarakùnrin kò tó wá. ṣé ẹ tẹ́nu ni. bàbá ìyẹn kéré gan ṣó ti yẹ bẹ́ẹ̀ ń sìn òye kí tẹ̀sẹ̀ bó níbi tó kù tù gbígbó tutù lórí tàbí tá a dé ṣó ti yẹ ọlọ́run á fún ẹ rí. a ti gbé ẹ débẹ̀ nìyẹn o. ẹ wo ká tó gbèsè lè ṣe bro ìlú kò dáa fún ẹ. àṣẹ. I don tell you this thing before. I don tell you this thing before. This guy go later fuck up. You be animal. You talk am before I guess. I don tell you this thing. Again, come again. I don tell you this thing. Bro, you see now. You see what you cause now. I just don't talk this thing. No. Eléyìí lọ kú ni mẹ́. O fẹ́ lọ kú ni. Ẹgbẹ́ mi dákẹ́. Ṣé bí mo ti sọ fún yín tẹ́lẹ̀? Ẹnikẹ́ni èèyàn kéèyàn tẹ̀ fún wa. Ẹ máa jẹ́ kí gbogbo ohun tá a ṣe kó máa yẹ. Ṣé bá ti sọ gbogbo ohun tá a ṣe fún ọmọ tó ṣe? Ó wá sáwọn ẹni lọ́wọ́ tí ẹ bá lè yára kò ní wá síbí. Tí ẹ bá lè rí mú wá síbí. Ẹ jáde kí ló mú wá fún mi. We gonna give person respect. Kí ló fa ìṣòro? Ṣé àdánwò ni? Tàbí àgbélébùú? Báwo ló ti jẹ́? o bá má ṣe bẹ́ẹ̀ má ṣe kí ni kí má nà ọ́ gbànú fún ẹ. kó má jẹ́ ohun oṣù sí mi lọ́rùn wọ́n fẹ́ kú ọ̀rẹ́ ṣe. àbí tó sọ fún mi wá nìyẹn. o fẹ́ máa jẹun sí mi lọ́rùn o yẹ ọ̀dẹ alápá máa ṣe mo mú ẹ wá látọ̀ dúdú kí wọ́n á tún ayé ẹ̀ ṣe lẹ́kọ̀ọ́. ọmọ ọkùnrin máa ní ojú ẹ tó lè ní. Bá mi dáwọ́ rẹ̀ dúró. Sure, you move on. Kábíyèsí. Wá ojú ẹ̀ dáadáa. Má gbà ní àyè kó wọnú kọ́mpánì wọn. Ìfẹ́kìlẹ̀. Ìfẹ́kìlẹ̀ sà. Márùn níbi iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹni ọ̀bẹ fún. Sálárì ẹ̀. Ìlọ iṣẹ́ kẹ̀ wá. Àfàtẹ̀ bílíkì má gbọ́dọ̀ tẹ̀ wá yìí iṣẹ́ gbọ́ yẹ gbọ́dọ̀. Káyọ̀wá má ṣe bàjẹ́ Èdùmàrè àbẹ̀ ọ̀yẹ́. Tìrẹ ni kábíyèsí. Ìwọ ló láyé wa Èdùmàrè ìwọ ló yẹ. Ọ̀rẹ́. Ó lè yàrá ìfọdẹ lọ́wọ́ ẹ̀kọ́ mi lábúlé ẹ̀wọ̀ ẹnu. Jọ̀wọ́ dákun abẹ́bẹ̀ má ṣe fàyè wá dára yìí bí. Tìrẹ
malukalia sina yala sumalakahia